Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́ kalẹ̀ ní whatever bá ń wo èmi upon by two. Ṣàlàáfíà ni mo bá yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi subscribe. May God continue to bless you. Thank you so much. Ní rogun o, ogun ní kó yín lọ tọmọtọmọ tẹbítẹbí taratara. Ẹ̀yin tẹ́ ti bá mi subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi on point by two. Ẹ bá mi subscribe and God will continue to bless you. Ọ̀rọ̀ ẹ̀yin obìnrin mo fẹ́ bá wí. Ẹ̀yin obìnrin mo fẹ́ bá sọ̀rọ̀ tó yé yín. Mo fẹ́ sọ wípé especially àwa obìnrin mùsùlùmí ni mo ní láti bá wí ní àárọ̀ yìí. Mo ń bi yín léèrè pé ṣé ogun láyé ni? Ṣé ogun láyé ni? Ṣé ẹ lọ ilé kéwú ni? Ṣé ẹ lọ sí MSS ni? Tẹ́ bá dẹ̀ ń lọ ilé kéwú tẹ́ ń lọ sí MSS, báwo wọ́n ṣe ń kọ́ yín? Especially ẹ̀yin tẹ́ ti marry àtẹ̀yin tó jẹ́ pé ẹ ti bàlágà débi ìjọ kan ẹ máa marry. Báwo wọ́n ṣe ní kẹ́ mọ treat àwọn ọkọ yín? Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ti wà nílé ọkọ ẹ ṣe wá ní àwọn ọkọ yín lára? Ẹ fún àwọn ọkọ yìí ní values in marriage. Ẹ jẹ́ kí inú wọn dùn. Wọ́n fẹ́ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ni, ẹlẹ́ẹ̀kejì ó tún rí bẹ́ẹ̀, ẹlẹ́ẹ̀kẹta ó tún rí bẹ́ẹ̀, ẹlẹ́ẹ̀kẹrin ó tún rí bẹ́ẹ̀. Ṣé ó wá dà báyìí? Ẹ ṣe wá ń sùn tẹ́ ń kọrí síbi kan náà. Ṣé wàá sọ wípé àwọn àfáà lè kéwú ló fà á ni? Àbí àwọn Amir àti Amira ilé MSS àwọn ni wọ́n fà á? Àwọn ni wọn ò kọ́ yín bí wọ́n ṣe ń ṣe sí ọkọ yín? Àwọn ọkọ yìí they were full of hopes. Àwọn ọkùnrin wọ̀nyí they were full of hopes wọ́n tó marry. Wọ́n ti wo lot of films tó yẹ yín. Wọ́n wo àwọn telenovelas. Wọ́n ti wo Indian film ní àwọn tó ṣe ìṣekúṣe normal tí wọ́n ti rí bí ọkọ àtìyàwó ń ṣe. Wọ́n wá ní hope pé àwọn náà marry. Wọ́n wá ń tiraka, wọ́n lọ school, wọ́n lọ bí iṣẹ́, wọ́n struggle, wọ́n wáṣẹ́ àìsíṣẹ́ Nàìjíríà yìí gan àbí ní any other place. Wọ́n wáṣẹ́ bí àwọn ṣàfẹ́ níyàwó alálùbáríkà. Wọ́n set up ilé wọn. Wọ́n wá ọmọ alálùbáríkà wọ́n fẹ́. Ọmọ alálùbáríkà kò jẹ́ kí wọ́n rí value marriage because over cover. Ọlọ́run ní ká lo ìjáàbù. Tẹ́ ẹ bá ń jáde ni wọ́n ní kẹ́ lo ìjáàbù. Sister mi tó ń wò mí, tí sister mi ò bá wò mí, ìwọ tó bá jẹ́ ọkọ tó ń wò mí, gbé fún sister mi kó gbọ́. Ẹ mọ́ tanra yín. Tẹ́ ẹ bá sọ pé Ọlọ́run ní ká lo ìjáàbù, lóòótọ́ Ọlọ́run ní ká lo ìjáàbù ní ìta kẹ́ fi cover finaries yín nítorí ẹlòmíì kó mọ̀ bá tara yín dẹ́ṣẹ̀. Ọlọ́run sọ wípé kẹ́ mọ̀ wọ kẹ́ lọ gbogbo ẹ̀ mọ́ra wọn, kẹ́ lọ gbogbo ẹ̀ mọ́ra wọn fún ọkọ yín. Ẹ wá bora gbogbo bẹ̀rẹ̀ bí ti bú yín ní gbogbo ara. Bẹ̀rẹ̀ bí wà lọ́mú, bẹ̀rẹ̀ bí wà níbi ẹ̀yìn apá, bẹ̀rẹ̀ bí wà níbi ikùn, bẹ̀rẹ̀ bí wà níbi ìdí, bẹ̀rẹ̀ bí wà níbi ojú abẹ́ gangan. Kí ló dé? Ṣógun láyé ni? Kíni ìnídìí atẹ́gùn? Orú ti pọ̀ jù. Ẹ̀yin ò mọ̀ pé secretion of sweat òun ló fa gbẹ̀rẹ̀ bí? Moisture gbogbo part yẹn ẹ̀yin bóyá tó bá yẹ pé mò ń ṣeré ni ẹ lọ sílé gbogbo ibi tí gbẹ̀rẹ̀ bí mú yín ẹ rí i pé ibi tí sweat mọ́ sábà mú ni apá ẹ̀yìn, ibi ọwọ́ àárín, ibi apá bíbí, ibi ẹ̀yìn ìdí, ibi ẹ̀yìn. Ó ti pọ̀ jù. Kí ló dé? Ẹ relax. Tẹ́ bá ti nǹkan tí yóò bá ti tako àdínì 5 pillars of Islam tọ́lọ̀ ti ní kẹ́ ẹ ṣe, tẹ́ bá ti ń ṣe déédéé ìyókù ẹ relax. Wọ́n relax ní Saudi. Ẹ relax. Àwọn ọkọ wọ̀nyí complain, wọ́n rí àwọn counterpart yín ìyàwó àwọn Kristẹni yín bí wọ́n ṣe ń ṣe. Ẹ relax. Ṣógun láyé ni? Ìjáàbù lẹ máa wọ̀ látàárọ̀ títí dalẹ́. Mo ti ṣe preaching yìí again nínú fídíò mi. Bí àwọn ọkùnrin wọ̀nyí wọ́n sì ti ń tẹ̀síwájú pé change. A need yín láti change. Ìgbéyàwó yóò gbọdọ̀ túká. Wọ́n fẹ́ lákọ̀ọ́kọ́ bákan náà, especially àwa mùsùlùmí. Wọ́n fẹ́ lẹ́ẹ̀kejì bákan náà, ẹlẹ́ẹ̀kẹta. Ṣógun láyé ni? Ṣé yẹn inú ọkàn yín ò sì mọ́? Inú ọkàn yín ò mọ̀ because inú ọkàn yín títí lẹ́ ń gbàdúrà pé kí orogún mi àbí kó sùn kó mọ̀ jí. Tó bá jẹ́ pé kò dà bẹ́ẹ̀ kọ́nà dára ẹ̀ṣẹ̀ mi jì mí. Àmọ́ wà bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ẹ̀kan tó bá tẹ̀ sí pé tí yẹn kẹ́ mọ́ roku sí ẹ máa ro kan míì tí ò da. Àní kẹ́ relax ara yín. Tó bá jẹ́ pé kíní kan wà tó ń tì yín lójú ni mo ní kẹ́ mú kúrò. Ẹ tọ́jú bẹ̀. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ò sí solution. Kò sí nǹkan tí solution ò sí. Èmi kó tó di pé mo tẹ̀síwájú sóyè yín. Ìwọ tó bá ní gbẹ̀rẹ̀ bí lára tó ti ṣe kàyéfì fún ẹ
tó mọ bí wàá ṣe take care pé èmi on point by two èmi nìkan ti máa tà fún ẹ wàá sanwó ẹ o, it is not for free because kò kí n ṣe nǹkan yọ kan àbí méjì mo harder together many things mo harder together ṣóyè yín àyẹ̀dẹ̀ sanwó transport ẹ máa sanwó transport ẹ sanwó transport so tẹ bá pè mí èmi ò sọ yẹ fún yín tẹ bá pè mí màá tẹ nọ́mbà mi síbí báyìí but for the main time ìwọ tí gbẹ̀rẹ̀ bí o bá ti finish ara rẹ for the main time nǹkan tí mò ń bá ẹ sọ ni pé ẹ túra kalẹ̀ ẹ relax ẹ bá lọ sí òde bí àwọn naming ceremony wedding ceremony yẹn tí àwọn obìnrin wà nínú kákọ̀s àwọn obìnrin ẹ sì máa ráwọn èèyàn máa túra káwọn àti kí ló wà ń bẹ̀ tí problem bá wà nù ara rẹ jẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ mójútó kó tó di pé wàá di embarrassment sí ọkọ rẹ lọ́rùn tó àwọn míì báyìí ní pẹ̀lú ọkọ wọn mọ̀ ní kí wọ́n paná torí pé kí ni wọn ò fẹ́ kí ọkọ wọn yẹn kó rí àwọn ọkùnrin míì ti wà pẹ̀lú ìyàwó wọn tíyàwó wọn ti ní one kind sickness fún 7-10 years ọkàn wo mọ̀ because they were always telling their husband kó paná mọ́ ní kọ́kọ́ paná ẹ mójútó wàhálà yẹn ok fún àpẹẹrẹ nísìn aláàjì àti bá wọn sọ̀rọ̀ aláàjì ti gbọ́ aláàjì ti gbà ó sọ pé tó òun ti foreplay ọlọ́run ti sọ anabi sallallahu alaihi wasallam ó ti sọ pé ká mọ̀ ṣe foreplay ok wọ́n fẹ́ ṣe foreplay ìjáàbù ọ̀tọ̀ ni ìjáàbù aláàjì kọ́kọ́ yọ ìjáàbù ẹ̀jẹ̀ kàbẹ̀ láti bí orí o aláàjì kọ́kọ́ yọ ìjáàbù orí náà lẹ́yìn pàtàkì aláàjì bá yọ ìjáàbù orí ó kù cap inner cap ti orí ṣóyè yín lẹ́yìn ìgbà yẹn aláàjì láti manage òórùn tó máa guff out láti bí irun because nítorí pé wọ́n lo ìjáàbù wọn ìtọ́jú irun wọn lẹ́yìn ìgbà tí aláàjì bá wá tó bá manage yẹn tán ó wá kù blouse ṣóyè yín nínú blouse yẹn wọ́n ti wọ aṣọ wọ́n kọ́kọ́ aláàjì kọ́kọ́ bọ́ aṣọ lẹ́yìn ìgbà náà wàá bọ́ singlet lẹ́yìn ìgbà tí aláàjì bá bọ́ singlet tán ó wá kù bèrèzíà aláàjì wá ẹ̀sẹ̀ wá tún wá bọ́ bèrèzíà you understand tálájì bá bọ́ bèrèzíà tán part 2 nu ó kù part 3 aláàjì wá sí part 3 ìsàlẹ̀ ó dàbí pé fọ́ọ̀nì ni kò fọ́ọ̀nì ó ń dùn èmi gan aláàjì wá sí part 3 that is apartment 3 aláàjì kọ́kọ́ bọ́ wọ́n ti wọ ṣòkòtò àwọn kan wọ ṣòkòtò àbí síkẹ́ẹ̀tì wọ́n ti wọ síkẹ́ẹ̀tì tó yẹ yín wọ́n wà nílé nu wọ́n fẹ́ sùn náà nu o lẹ́yìn ìgbà yẹn wọ́n ti wá wọ bọ́ksà ó di méjì lẹ́yìn ìgbà yẹn wọ́n wà pátá òórùn tó máa jáde ń bẹ̀ yẹn aláàjì go ti kú ẹ dákun torí ọlọ́ fi sẹ̀bílì láàyè ṣé aláàjì ò padà wá lọ́la ẹ wà ní aláàjì ò wá ìmọ̀ kan tí mo ṣe fún aláàjì ò wá nítorí pé kí ni aláàjì ṣe wàhálà tí aláàjì ò ṣe níbi iṣẹ́ aláàjì ṣe torí pé ó fẹ́ ṣe ìbálòpọ̀ fún ìyàwó rẹ̀ tó náwó fún gbogbo anxiety gbogbo happiness gbogbo kíní ẹ ti pa á gbogbo happiness tí wọ́n ń gbé bọ̀ wá láti gbogbo tí wọ́n máa ń wò tẹ́ni novella India film gbogbo yẹn tí wọ́n máa ń wò ẹ ti pa á aláàjì wa mọ̀ wò pé ó ṣe wá rí báyìí bẹ́ẹ̀ mi ń wò báyìí ṣé bí yẹn náà gbogbo ẹ ṣe rí ni ṣé báyìí náà gbogbo ẹ ṣe rí ni ṣé gbogbo obìnrin ṣe wá rí báyìí wọ́n dẹ̀ wá correct yín tiẹ̀ wá gbọ́ wọ́n wá correct yín tiẹ̀ wá gbọ́ ẹ̀yin àfà tẹ̀ wá lé kí báwo lẹ ṣe ń kọ́ wọn náà ẹni kó àwọn obìnrin yìí túra àwọn gbẹ̀rẹ̀ bí ti báyé wọn jẹ́ ẹni kó mọ̀ relax nínú ilé pẹ̀lú ọkọ wọn kátẹ́gùn fẹ́ sí wọn lára ṣé yẹn jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní fi sabilillahi ṣé yẹn jẹ́ bí ẹ̀ṣẹ̀ tẹ́ bá kọ́ àwọn ọmọ yìí nílé ké ẹ kọ́ wọn pẹ̀lú bẹ̀rù ẹ kọ́ wọn pẹ̀lú pé kí wọ́n gbádùn àwọn ara wọn pẹ̀lú ọkọ wọn náà ìgbà mélòó la máa lò láyé táwa fi láyé ní wa lára ká fi láyé nira wa lára for goodness sake ìgbà mélòó la máa lò láyé táwa fi láyé ẹ jẹ́ káwọn ọkùnrin yìí gbádùn marriage yìí wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n rò pé ìwọ ló ní problem yẹn wọ́n fẹ́lẹ̀ kejì náà the same thing ọkùnrin yìí ó give up tó bá wá give up tó bá wá ṣe mistake tó bá wá jáde tó bá lọ síta tí ìrìn àjò gbé lọ síta bí láti ibi iṣẹ́ ni bóyá ó lọ ṣe duty kan ní ìlú kejì ṣó yẹ yín bóyá àlè fẹ̀kù ó ṣẹlẹ̀ bóyá òun àti secretary ẹ̀ àbóhùn àti PA orun jọjọ pọ̀ àwọn kò aráàmù ni ẹ máa sọ aráàmù ni a mọ̀ but ó ń ṣẹlẹ̀ astagafurulai ó ń ṣẹlẹ̀ astagafurulai òun wá pa wọ́n pọ̀ ó wá rí secretary àbí PA bó ṣe tí kò fi gbẹ̀rẹ̀ bíbá yàrá rẹ̀ jẹ́ pẹ̀lú ooru ṣóyé yín ó wá fẹ́ kú síbẹ̀ ẹ̀yin ìyàwó kan tó jẹ́ pé ẹ ti fi gbogbo gbẹ̀rẹ̀ bíbá yàrá yín jẹ́ pẹ̀lú ìjáàbù nínú ilé
ẹ wà mọ rojọ́ ẹni aláàjì fẹ́ bẹ́yàwó ìyàwó ẹ̀kẹta ó fẹ́ yàwó ìyàwó ẹlẹ́kẹta ẹni aláàjì fẹ́ fẹ́ ìyàwó ẹlẹ́kẹta aláàjì fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì yes aláàjì ó fẹ́ kìrìsìtẹ́nì aláàjì ó fẹ́ kìrìsìtẹ́nì because kìrìsìtẹ́nì ò ní fi ìjáàbù pa nínú ilé tẹ bá ẹ̀yin kan bá fẹ́ comment tẹ bá comment nonsense wà lẹ́tẹ̀lẹ̀ máa gbé wá sórí show máa fẹ́ ṣe show because nǹkan tí mò ń sọ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ ní táwọn ọkùnrin yẹn sì ń sunkún lé lórí ni tó dẹ̀ ti balẹ̀ jẹ́ púpọ̀ kí ló dènà ṣógun láyé ni kí ni àǹfààní pé ẹ wá márì èyí kọ́ la ti ń ṣe tọ́pìkì yìí náà a ti ṣe tẹ́ ẹ bá fẹ́ sùn ara àlàáfíà yín náà ni ó wà nínú health tips fún obìnrin ó wà nínú health tips fún obìnrin pé tẹ́ ẹ bá fẹ́ sùn ẹ gbọ́ gbogbo ẹ̀ ẹ má jẹ́ kó ooru kó fún yín kánsà ẹ má jẹ́ kó ooru fún yín ní kánsà ẹ bọ́ gbogbo ẹ̀ tips ni ẹ mú bá àwọn gbogbo ẹ̀ tẹ́ bá ti wọ̀ ẹ ti fọ̀ lálẹ́ ẹ ti sá ẹ dẹ̀ sùn bí Ọlọ́run ṣe dá yín ẹ rọra mú aṣọ kékeré kan ẹ rọra fi lé ara kátẹ́gùn náà wọlé kó tó di pé ẹ tún wá di papọ̀ láàárọ̀ ọjọ́ kejì tẹ́ bá ń jáde síta tẹ́ bá dẹ̀ jáde ẹ relax ẹ jẹ́ kátẹ́gùn wọnú ara yìí tí àlejò bá fẹ́ wọlé dé ẹ lè sáré cover ara yín nítorí pé kí ni gbogbo àwọn ara tó fà yẹn fún ọkọ rẹ nìkan nítorí pé wọ́n kì í ṣe kí ni ìwọ ti marry ẹ jẹ́ kí n sọ fún yín tó bá wá sú àlájì tálájì payín tì tí ò dọ́dọ̀ yín mọ́ ẹ mọ nǹkan tó mọ cause àìṣèbálòpọ̀ obìnrin ó cause menopause early menopause that you have to start dealing with it at the age of 35 is it okay like that? You start dealing with menopause at the age of 40. You start dealing with menopause at the age of 45. Ẹ̀rí bó ṣe ń lọ nìyẹn. Ọdún mi sọ wípé ìyẹn nìkan ló ń affect ẹ̀. So many things tá bá gádà rẹ̀. Lack of ìbálòpọ̀ ó ń jẹ́ kóbìnrin tètè ṣe kíni kó ètè dry. So my next topic mo fẹ́ ṣe relief. Kí ni relief tóbìnrin lè ní during after menopause? Ó ní máa jẹ́ next topic mi. So ẹ pàdé mi next time. This is on point by 2 using my words for others. Topic yìí ó ń ká mi lára gidi gan. Ẹ̀yin obìnrin ẹ dákun ẹ change. Let these men enjoy their marriage. You understand? Àti kọ́ wọn ti gbọ́ ẹ bá ti wo previous videos mi ẹni pa obìnrin ọkùnrin náà mo sábà máa ń kọ́ ó dàbọ̀ for now.